eléyìí ni wọ́n ń pè ní Dowcley reflex acid. Kí ni mo pè? Dowcley reflex acid. Àgbáàrín pẹlẹbẹ. Tí mo bá ń ṣàlàyé nípa àgbáàrín pẹlẹbẹ, mo fẹ́ kó rántí pé níbi olóṣù mélòó kan sẹ́yìn mo ṣàlàyé nípa àgbáàrín rogodo tí mo dẹ̀ ṣe tí mo sọ iṣẹ́ tí àgbáàrín rogodo tí mo sọ iṣẹ́ tí ń ṣe fún yín. Iṣẹ́ tí àgbáàrín rogodo yẹn ń ṣe subhanallah, irú iṣẹ́ eléyìí náà ń ṣe, ṣùgbọ́n iṣẹ́ eléyìí ó yàwó èrè ju ti àgbáàrín rogodo yẹn lọ. Ojoojúmọ́ là ń ṣe research la tó ń rí àwọn nǹkan ọ̀tún tó wúlò fún ara ní bí wọ́n ṣe yàwó èrè síra wọn sí, bí wọ́n ṣe lágbára síra wọn sí, bí wọ́n ṣe powerful síra wọn sí. Iṣẹ́ àgbáàrín pẹlẹbẹ yìí ó powerful ju iṣẹ́ àgbáàrín rogodo lọ. Ló jẹ́ kí n tó wá ṣàlàyé iṣẹ́ eléyìí fún yín. Fún gbogbo obìnrin tó ṣe family planning tàbí fún àìsàn kan sí kejì tó jẹ́ kéèyàn kóbìnrin ọmọ da ẹ̀jẹ̀ lábẹ́ láàrin oṣù kan oṣù méjì débi pé ọkọ ẹlòmíì kò ráyè súnmọ́ mọ́ látara pé gbogbo ìgbà ni fi máa da ẹ̀jẹ̀ lábẹ́. Kí ni tó máa ṣe? Àgbáàrín pẹlẹbẹ yìí ó ní wàá lọ wá bíi mẹ́wàá rẹ ti tó ẹ sóti ẹ báyẹn, mẹ́wàá ẹ ní kó rà. Tó bá ti ra mẹ́wàá ẹ wá ibi tí wọ́n bá ti dáná dáadáa tàbí ìwọ náà lè dá iná kó kó mẹ́wàá ẹ wá sínú àrò kó sun níná. Tó bá ti di èédú, má jẹ́ kó de eru o. Tó bá ti jóná dáadáa tó di èédú kó yọ kó sínú kíni, kó sí orí ọlọ kó lọ. Tó bá ti lọ dáadáa tó kúnná, mú ọṣẹ pò pẹ̀lú ọṣẹ, kò jù báyẹn lọ. Báwo ló ṣe wá fẹ́ máa lò ó? Ìwọ náà lè ṣe ọmọ aráyé láǹfààní látara kíni, látara ń tọ́ ọba mọ̀. Àwọn kan ni wọ́n mọ àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń kọ́ wa. Ìyí tí wọn náà bá mọ̀ tọ́ ọmọ tó dá ọ lójú, torí pé àwọn ò ní fi nǹkan fẹ́ẹ̀kì sórí social media láíláí. Látara pé kíni ń tá a bá fi síbẹ̀ òun ni yóò dìtámì bóyá àdúrà ó jẹ́ tiwa. Àdẹ̀fẹ́ ṣiṣẹ́ ìpè, a fẹ́ káwọn èèyàn máa ṣàdúrà fún wa tá a bá ń bẹ, tá a bá tún sí mọ́ ká tó máa ṣàdúrà fún wa. Láfi máa ń sọ̀rọ̀ pé ẹ fi iná àjẹrán ránṣẹ́ sí wa lórí níta àbí sórí social media. Ẹ tún fi kúlúwà láwọn ránṣẹ́ sí wa tá a bá tún sí mọ́. Bẹ́ẹ̀ náà ni iná àti kúlúwà látà máa ń ṣe fún wa. Yóò máa dọ́dọ̀ àwọn tí àwọn náà ń pè wá, tí wọ́n ń fún wa ní àwọn nǹkan tó jẹ́ nǹkan ìwòsàn ara. Pé ẹ bá wa fi àfáà, ẹ bá wa fi síta káwọn èèyàn tó jàǹfààní rẹ̀. Àwọn kan náà tún fi eléyìí náà kọ́ wa, a dẹ̀ test ẹ̀, àwa rí i pé ó powerful ju àgbáàrín rogodo lọ. Ẹ̀yin náà lè ṣe bẹ́ẹ̀. Ní tí wọn náà bá ní tẹ́ ní nínú fámìlì yín tó dáa, àwọn kan ti gbé titi wọn lọ, kò sí oore, àwọn èèyàn ò ní ṣàdúrà fún wọn torí pé kò sí àwọn èèyàn láǹfààní. Ntẹ́ èèyàn bá fi sílẹ̀ nígbà tí ò sí láyé mọ́, tí ń ṣàǹfààní fún èèyàn ní ó máa di oore fún tí ó bá sí láyé mọ́ o. Wọ́n fẹ́ kọ́ ọ lọ́mọ yẹn o. Kí ni ìwọ náà ní? Kí ni ń bẹ lọ́wọ́ rẹ tó lè mọ ṣàǹfààní fọ́mọ aráyé? Tó o bá mọ ọ̀nà tó lè gbà fi síta táwọn èèyàn fi jàǹfààní rẹ̀, pè wá kó o ṣàlàyé ẹ̀ fún wa, ká bọ́ gbé síta ká yóò lè jàǹfààní ẹ̀ bọ́. Ọ gbọ́dọ̀ jẹ́ ẹni tó dáa tó dẹ̀ máa ṣàǹfààní fún ọmọ aráyé. Báwo ló ṣe máa lò ó? Òun náà ni pé tó bá ti ṣe lọ́sẹ̀ tó pò mọ́sẹ̀ tán, tó po ẹni tó lọ yẹn, àgbáàrín tó sún yẹn, tó lọ tán tó kúnná tó wá pò mọ́sẹ̀, tó bá ti pò mọ́sẹ̀ tán, ẹni tó kù fún ẹni tí nǹkan yẹn bá ń ṣe, ẹni obìnrin tí bá ń da ẹ̀jẹ̀ lábẹ́ tàbí ẹ̀jẹ̀ ara rẹ̀ ò dá, oníkojú pé a máa bù ọṣẹ yẹn láàárọ̀, yóò máa fi fọ abẹ́, tó bá tún dalẹ̀ a tún máa fi fọ abẹ́. Tó máa ṣe láàrin ọjọ́ mẹ́ta bẹ́ẹ̀, ẹ̀jẹ̀ yẹn gbọ́dọ̀ dá. Kódà tó bá lọ́wọ́ ayé náà gbọ́dọ̀ dá. Kọ́mọ̀tò lọ́wọ́ ayé náà gbọ́dọ̀ dá pẹ̀lú àṣẹ Ọlọ́run bí idhnillahi ta'ala. Wa man yatawakkal 'ala Allahi fa huwa hasbuhu. Èyàn ní dúró tọ́lọ́run kọ́ lọ́wọ́ bá ọmọ tó. Agbára ń bẹ nínú ewé àti egbò. Ewé egbò Ọlọ́run dá fún wa fún àǹfààní ara wa ni o. Agbára sì ń bẹ níbẹ̀. Àṣẹ Ọlọ́run ń bẹ lára ewé, àṣẹ Ọlọ́run ń bẹ lára egbò. Wàláhì. Èyàn ò ní lo ohun tí mo ṣàlàyé yìí fún 3 days, láàrin 3 days. Ó gbọ́dọ̀ stop, ẹ̀jẹ̀ yẹn gbọ́dọ̀ stop láàrin 3 days. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, pẹ̀lú àṣẹ Ọlọ́run. So ẹni tó bá ní nǹkan kan sí kejì tí wọn náà máa pé ó lè jàǹfààní fún ọmọnìyàn, pè mí sórí nọ́mbà mi 080 36 33 33 13 36 33 33 13.
so ti gbọ́ báyẹn 36 080 36 33 33 13 ọlọ́run ọba ò ní fẹ́ ní kọ̀ọ̀kan wá sílẹ̀ o ọlọ́run ọba ó máa dúró tì wá o a máa rà àánú gbà la hawla wala quwwata illa billah.